ẹ̀yin tẹ́ fẹ́ domi pọ̀ o cha 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 ẹ̀yin tẹ́ fẹ́ domi pọ̀ ẹ̀yin tẹ́ fẹ́ domi pọ̀ Ọlọ́run má jẹ́ kẹ́ ká mi mọ́ kọ́nà bóyá ni máa gbé itan mi ẹyọ kan délé ẹlòmíì ti fi ojú ó ti fi ya gbogbo máàpù òbò mi ẹlòmíì ti fi ojú ó ti dijú má gbárí ó ti fi ẹnu fa ọmú ó ti fi ẹnu fa omi ọmú mi gbẹ tó bá ní kẹ́lòmíì ya òbò mi á lè yá nínú ọpọlọ ẹ̀. ẹ̀yin èèyàn mi àǹtí Yínká TNT ó ti jáde ó jáde láti wá sọ̀rọ̀ nípa gbogbo àwọn tí wọ́n fẹ́ dóhùn gbogbo àwọn tí wọ́n sọ wípé àwọn fẹ́ dóhùn ó ní àwọn míì ti fi ojú imagine gbogbo ìhòhò òun ẹ̀yin tèmi ìjẹ́ yìí ò fọ́ níbí yìí mo ní ojú mi nìkan kọ́ ló máa rí ni mo fi gbé wá fún ẹ̀yin olólùfẹ́ mi náà kẹ́yìn náà rí ẹ wo nǹkan tí àǹtí àgbàlagbà yìí tí ó ń sọ ẹ jẹ́ ká wò ó. láìrí wọ́n ti imagine bọ́bò mi ṣe rí wọ́n ti imagine bọ́mú mi ṣe rí ẹ̀yin tẹ́ fẹ́ dómi pọ̀ o ẹ pọ̀ o àṣé gbogbo bí mo ṣe máa ń ṣe ṣó yẹn ọ̀pọ̀lọpọ̀ yìí máa ń wò pé tí n bá mú ọmọ ẹ ṣàfẹ́ gba pátá ń di mi ẹ ṣàfẹ́ mú tojú mi kúrò ẹ bá mi gbèrò rẹ o ẹ kò fẹ́ mú tojú kúrò lára mi ni ẹ kò fẹ́ cascos ni o kì í ṣe pé ẹ nífẹ̀ẹ́ mi o ẹ bá mi gbèrò rẹ o ẹ ṣàánú ìyá mi ẹ tí ẹ wo tajé mọ́ mi lára gbogbo yín ẹ ṣàfẹ́ mark register ẹ ṣàfẹ́ tọ́ òbò mi wò ṣá ẹ bá mi ẹ nífẹ̀ẹ́ mi o káàtì ẹ ní ẹ fẹ́ fi mí ṣayánsìn èmi tí irun funfun ti gba gbogbo orí mi èmi tílẹ̀ ilẹ̀ ti rọra ń ṣú díẹ̀ olúwẹ̀ ti wà lọ́sàn kí lẹ máa wá róbìnrin mọ́ irọ́ náà ni gbogbo àwọn òfútù fẹ́ tẹ̀ ẹ̀tàn tẹ́ máa fi ń tan àwọn obìnrin nìyẹn èmi kíní lèmi coach lèmi olè òkíjolè lólè a máa jẹ́ pé ẹ̀rọbìnrin tí ọmú ẹ̀dọ́ àwọn tó ṣe ọyàn tó ṣèdí ẹ̀rí wọn a wá jẹ́ pé èmi irọ́ náà ni ẹ kò fẹ́ domi ní ìka níyìn ìkànnì ẹ kò fẹ́ dómi ní ẹ bá mi gbèrò rẹ kì í ṣe pé ẹ nífẹ̀ẹ́ mi ò bòmí lẹ nífẹ̀ẹ́ ẹ bá dẹ̀ ti dómi lẹ́ẹ̀mejì báyà á sùn yín ẹ pọ̀ tẹ́ fẹ́ dómi o ẹ ní bọ̀bọ̀ mi tiẹ̀ morúkọ ẹ̀ tó ṣe kinní fún mi tó ní kọ́ sọ fún mi ó dá èmi náà fẹ́ dú ẹ o ṣé olóko tó dá lọ́wọ́ ṣókó tó dá wà lọ́wọ́ ẹ jẹ́ n tiẹ̀ kọ́kọ́ rí ẹ ná torí ti bá rí ẹ mi bó ṣe ṣojú ẹ kò jẹ́ kí n mọ bó ṣe rí tó o bá ti sanra jù mo ti mọ̀ pé ò lè lóko mo mọ̀ pé gbogbo ikùn á ti jẹ okó ẹ̀bẹ̀ tó bá tínrín má wo bó ṣe tínrín tó màá mọ̀ bóyá okó ẹ̀ tínrín bóyá ó gùn àbí ó ní gert màá mọ̀ bọ̀dí mi ti ẹ̀ rójú ẹ̀ dáadáa olófẹ́ dómi ẹ pọ̀ tẹ́ fẹ́ dómi o ẹ pọ̀ tẹ́ fẹ́ gba pátá ìdí mi tẹ́ bá ká mi mọ́ kọ́nà Ọlọ́run orí ìyá mi jọ ṣàánú mi má jẹ́ káwọn ọkọ̀ mọ́ kọ́nà tẹ́ bá lọ ká mi níbi tí ò ti sí ná Ọlọ́run má jẹ́ kọ́kẹ́ dákójọ fún mi Ọlọ́run má jẹ́ dákójọ fún mi mọ̀ pé èèyàn mi ti miss mi ẹ farabalẹ̀ mò ń bọ̀ gbogbo wọn tó bá mọ̀ pé òun wá oko èmi ò ní olówó tó bá mọ̀ máa ṣe update yẹn sí